Ẹgbẹ́ yìí tẹ́ sọ ipá Agbala Gabriel ń kó àwọn mùsùlùmí ń kó àwọn mùsùlùmí wọnú Christianity rọ́rọ̀ sọ. Ṣé ó kèé sẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kwásìkì ti yín síta ẹlẹ́ẹ̀fẹ́ náà fáwọn aláìní tán jẹ́ mùsùlùmí àbí tán jẹ́ Christian wọ́n láwọn ò gbà lọ́wọ́ yín ni. Ibi strategy tó wọ́n fi kóyàn wọnú ẹ̀sìn ti ẹ̀ nínú ẹ̀yin náà gbọ́ strategy kan tẹ́sìn tí yín náà fi wà àwọn èèyàn kéèyàn kírun ìrun kì í sọ ní dolówó. Ẹ jẹ́ kí Muyideen ó mọ̀ yẹn. Àlàyé eléyẹn òye ńgbà tó tẹ̀lé Agbala Gabriel yìí tí wọ́n sí ṣọ́ọ̀pù 1.5 million fún tó parẹ́ mọ́ lọ́wọ́ tó nígbà náà inú igbó ni wọ́n gbé sí tí fi owó ta ọgbẹ́ tí fi owó ta bàbá Àjẹ̀bú. Ẹ kìlọ̀ yẹn fún un lọ́tọ̀. Tó bá wá dùn ní tà ń lo opportunity wípé ti bí Muyideen ni ó ti padà sí díẹ̀ ẹ̀sìn rẹ̀ ẹ̀já agbára wa mọ̀nà kó dáa o. Ẹ ṣàlàyé tí Islam tí ẹ introduce sí tó sì gbà lọ́wọ́ yín ẹ ṣàlàyé rẹ̀ fún kó yé o. Ẹ má gbàgbé pé àlàyé Agbala Gabriel ni òye tó dìjà ń gbẹ̀yìn o. Ẹ̀bùn tẹ́ ẹ bá fẹ́ fún àbẹ́bùn tẹ́ ẹ ti fún ẹgbẹ́bùn yẹn sọ́tọ̀. Ẹ̀sìn tẹ́ introduce sí tẹ́ lóun ló dáa jù ẹgbùn náà sọ́tọ̀. Ṣé pé Islam tí à ń tó ń dé táwọn tó rí ẹ̀sọ́ Islam gbogbo wa ni làwa náà ń sí. Ká sì máa lékún yẹn ìdùnnú tiwa náà ni. Ṣùgbọ́n béèyàn bá ṣe ń tó tọ́ lọ́nà tí ò tọ́ Ọlọ́run ò ní gbà o. Bẹ́ẹ̀ ni béèyàn bá ṣe ń tí ò tọ́ lọ́nà tó tọ́ Ọlọ́run ò ní gbà náà ni. Péyàn ń kírun ìrun kì í sọ ní dolówó. Ẹ jẹ́ kí Muyideen ó mọ̀ yẹn. Àlàyé eléyẹn òye ńgbà tó tẹ̀lé Agbala Gabriel. Kò mọ̀ pé wàánú tó ń rí gbà lábẹ́ Agbala Gabriel yẹn kì í ṣe gbogbo ọmọ ìjọ tí ń wá bẹ̀ lórí irú àánú yẹn. Ẹlòmíì nǹkan ń lọ bẹ̀ wọ́n bá ti ṣe gbogbo tí wọ́n ṣe tán bó àǹfààní oúnjẹ bá wáyé yóò jẹun tó bá ti jẹun tó yóò tán yóò tún kọrí ilé yóò tún máa retí ọjọ́ tí wọ́n tún pè wọ́n tí wọ́n tún wá gbàdúrà wọ́n bá yẹ tún gbàdúrà tán wọ́n tún jẹun èrè tẹ́lòmíì ń jẹ lórí pé ń lọ bẹ̀ náà nìyẹn. So òun kàn ráàánú gbà ìgbà tí ó dẹ̀ tí ìdé bus stop bí ti ń lọ awuyewuye ṣẹlẹ̀ awuyewuye yẹn padà dá lórí kí wọ́n túká pẹ̀lú Agbala Gabriel kẹ́yìn mùsùlùmí orí ihe padà. Nígbà rí ihe yẹn Islam tó wọ̀ yẹn òun náà ní do and don't tó yẹ pé èyàn ó gbé kalẹ̀ with wisdom tí ò ní mú pákánleke fọ̀rọ̀ dẹ́yìn tí ò ní máa fara nini lára tí ò ní mú lọ́wọ́. So àtìlà lórúkọ rẹ̀ ń jẹ́ ẹni bá sì ń sọ ẹni báyìí sọ rẹ̀ nírú orúkọ báyẹn ń wà nǹkan kí ni èyàn ní máa ṣàdédé jẹ́ orúkọ yẹn orúkọ ayé ni èyàn ṣàdédé jẹ́ orúkọ yẹn àfẹni tí bá ń wà nǹkan kí àtìlà òyìsì àti jẹ́yìn òyìsì ìtumọ̀ ẹ̀ nìyẹn. So ẹni tí bá ń wà nǹkan kí ó ti gba Islam tó bá yẹ pé kéèyàn ó kírun ní bá sọ ní dolówó àkọyẹ kó sẹ́gbẹ̀ nínú àwọn ẹgbẹ́ tiwa náà kò yẹ kó sólówó orúwa o tó rá kírun wà bá tágbára wáká. So Islam èyí ó ṣe nítorí Ọlọ́run ni ẹ̀tọ́ àlàyé rẹ̀ sí fún báàjẹ̀ sí gbọ́n kankan látẹnu rẹ̀ mọ́ nípa ọ̀gá rẹ̀ tàtẹ̀yìnwá kó mọ́ sọ kankan pa rẹ̀ mọ́. Àwọn tí máa bọ̀rìṣà àwọn níbòsò bá ti gbé àwọn kó sàwọn bó ti bá wọn kàì. So bó bá tẹ̀lé mọ́ mọ̀ bàtì ẹ̀jẹ́ ń ṣe kìrìsìtẹ́nì kò ṣe kìrìsìtẹ́nì ó jẹ́ pásítọ̀ kò jẹ́ pásítọ̀ ìdájọ́ ẹnikẹ́ni ò sí lọ́wọ́ ẹni kankan. Bàbá déwájú Ọlọ́run yóò dájọ́ gbogbo wa yóò fẹ̀sùn tó dájú hàn wá. So nígbà tó o bá ti tẹ̀lé lọ mọ́ kò nídìí ó bá ti ẹ̀jẹ́ fi ilẹ̀. Bó bá ní nǹkan kan tí ń ṣe òun nu Ọlọ́run. Gbogbo ẹni tí ó bá jẹ́ wípé
ká sì rí èèyàn ó tú ní bá ń tọwọ́ rẹ̀ wá àṣírí tí ẹ̀ náà níbò tí ìjáde láyé o. Gbogbo ọjọ́ tó náà bá fẹ́ jáde láyé àṣírí ò níbò. Àdánwò bú kọlùkọlù bú kọlù ayé tí ẹ̀ náà kò ní ìdíká máa kọwọ́ bọ kọ̀kọ́ ara ẹni. Irú rádaràdá táwọn kan mójútó tí wọ́n ń ṣe kí tàdé ń kìlọ̀ fún wọn all the time. Tá ń kìlọ̀ fún wọn pé má kọwọ́ bọ kọ̀kọ́ ara yín mọ́. Níbẹ̀ bí ó jòkó sí Amẹ́ríkà tí ń parọ́ kí ní ìsìn. A kìlọ̀ fún wọn ẹ má ṣe nǹkan yẹn mọ́. Ẹ má fa aṣọ ọmọlúwàbí ara yín ya mọ́. Ọ̀nà tẹ́ ẹ lè gbà ṣe dáwà tẹ́ ẹ lè gbà pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba ó pọ̀ jàntìrẹrẹ. Ẹ ń fowó tákà lẹ́wọ̀n, ẹ ń fowó tákà ní kóòtù, bọ́bá bá ń bọ́mbà, dọ́là bá dọ́là, euro bá euro. Ládùúrú mùsùlùmí tí yà ń jẹ bí kọ̀ọ̀kan ní mú ìdílé tẹ́ ń rí èyí. Bí mo bẹ́ẹ̀ gbàdá gbé bẹ́ẹ̀ ló bá rí iye kó ṣàánú ẹ̀ mo lè fi sójú yín tó èèyàn mélòó ló ti tàtàrà tiẹ̀ lárí. So ìyẹn lẹ́nu àwọn ilé mo fi sọ pé ẹgbẹ́ yìí tẹ́ ń sọ ipá Agbala Gabriel ń kó àwọn mùsùlùmí wọ́n kó àwọn mùsùlùmí wọnú Christianity ẹ̀rọ̀rọ̀ sọ. Ṣé kò kéṣe ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kwásìkì ti yín síta ẹlẹ́ẹ̀fẹ́ náà fáwọn aláìní tán jẹ́ mùsùlùmí àbí tán jẹ́ kìrìsìtẹ́nì wọ́n láwọn ò gbà lọ́wọ́ yín ni. Ibi strategy tó wọ́n fi kóyàn wọnú ẹ̀sìn ti ẹ̀ nínú ẹ̀yin náà gbọ́ strategy kan tẹ́sìn tí yín náà fi wà àwọn èèyàn. Ṣebí lábẹ́ bẹ́ẹ̀ làwọn kan kóra wọn jọ tọ́kan jòkó sí Amẹ́ríkà tí ó ṣe pé òun ò níṣẹ́mí tí máa ṣe láyé tí ẹ̀ kó mú aṣọ ọmọlúwàbí kó bá ya ni. Kò níṣẹ́mí. Ká máa wá gbéra yín lọ court. Ká máa fowó lérí bọ́mbà tó bọ́mbà, hero to hero, náírà to náírà. England to England, Togo to Togo, Romario to Romario, gbogbo jákújákú rádaràdá ránhunránhun fótófótó tí ò ṣe gbé pàdé Ọlọ́run kúrò èdè. Gbogbo ẹ̀yin tí ẹ bá Muhyiddin sọ̀rọ̀ nípa Islam tó sì gbà lọ́wọ́ yín wípé ó dáa òun ní ibẹ̀ náà kúkú ní ìyá àwọn àti bàbá àwọn ibẹ̀ ni wọ́n bí o sí kóhun tó yapa kóhun tó bá òmí lọ ká tó rí òun rí kágbàlá Gabriel tó ṣe òun lóore tọ́ òun fẹ́ padà sí díẹ̀ sí òun lóòótọ́ ẹ ṣàlàyé dáńpẹ́ ní Islam fún o. Islam ní ṣe tán máa fi tán èèyàn tó yá wá gbowó wá gba obì wá gba dùndú kó wá rò pé bẹ́ẹ̀ náà ni ó sì máa lọ o. Tó bá rí bẹ́ẹ̀ gbogbo wa inú ti dolówó o. Ó fẹ́ bá ti gbà sílámù tán ó máa kírun lẹ́yìn pé òun kírun òun sin lọ́hùn ó láníyàn rí ó sì tún máa ṣiṣẹ́. Èyí tí wọ́n sí pé ṣọ́ọ̀pù 1.5 million fún tó parẹ́ máa lọ́wọ́ tó nígbà náà inú gbóni ẹ gbé sí tí fi owó ta ọgbẹ́ tí fowó ta ọ̀bá àjẹ̀bú ẹ kìlọ̀ yẹn fún un lọ́tọ̀. Islam dá Islam sì ti wẹ́kọ̀ mọ́ ẹ̀. Ẹ fún ládùúgbà tí ó máa ṣe ẹfà hàn rẹ̀ lé ọ̀nà kí n tó ṣe lọ́bí tó ti kú ọmọbà tó padà tún rìpítì ààrẹ. Ọlọ́run lọba tó gbọ́n jù Ọlọ́run fi gbogbo wa mọ̀nà.